bí Gumi ṣe wá yẹn ó bó ṣe wá tó lọ ṣé Sunday Igboho lè lọ lẹ Fúlàní báwọn kọ lọ sáwọn Fúlàní lẹ́yìn fàájì Sunday Igboho kọ wá sáwọn Fúlàní lẹ́yìn fàájì ti Gani Adams kọ wá. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá wọ́n ló ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀ wọ́n ní Gumi wá sí ilẹ̀ Yorùbá láti wá ṣe mítì pẹ̀lú àwọn amẹ̀wẹ̀ why tí wọn ò fi arrest ẹ̀ wọ́n ní ṣé Sunday Igboho àti Ibaga ní àdá sáwọn lè lọ sílẹ̀ Haúsá kan lè ṣe mítì pẹ̀lú wọn kán dẹ̀ padà wọlé láyọ̀ àtàlàáfíà ẹjọ́ ṣé mítì tán wá ṣe kí n ti pé àwọn á fi wọn ilẹ̀ Yorùbá kan fi mọ ibi tí ilẹ̀ Yorùbá dé kan fi mọ ibi tó ti bẹ̀rẹ̀ kan fi mọ ibi tó fẹ́ gbà wọlé láti kan máa pa wá lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ẹyọ kọ̀ọ̀kan kọ́mọlọ́mọdé kan yọ wá dànù bí oṣooṣù ọwọ́ ẹ mọ̀ pọ́ ọ̀kọ̀ọ̀kan lóṣooṣù ọwọ́ yọ dànù kọ́lọ́mọdé ká yọ dànù bẹ́ẹ̀ èyí náà gbọ́n tí àfa Abdulhalim sọ ẹ wo ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ. ìjọba wa kí wọ́n má sun àsùnpìyẹ o àwọn alùsùnà àwọn kan nínú àwọn alùsùnà fẹ́ gbàbọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá o à ń pariwo kò sírú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá kò sírú ẹ̀yà kan náà jọ ní gbogbo wa ẹ̀sìn lè yàtọ̀ kò sírú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá àwọn ò ní lajú kalẹ̀ káwọn báńdíìtì àwọn Boko Haram kan wá máa pa àwọn èèyàn wá nílẹ̀ Yorùbá o ká gbẹnu dákẹ́ ká má sọ̀rọ̀ o àní lajú kalẹ̀ táwọn onískíìtì tí wọ́n bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá fi ń ṣe skíìtì gbogbo wọn bọ́ta àgbàrata a máa pariwo àwọn Boko Haram tí wọ́n ń fi bisimilayi Allahu Akbar tí wọ́n fi ń lùyàn ní pọ́npọ́ lórí tí wọ́n fi ń dùnyàn lọ́rùn tí wọ́n ń ṣe bisimilayi Allahu Akbar tí wọ́n ń yin ìbọn ìgbárata wo la ní gbogbo àwọn tá a láǹgbárata fẹ́ sìn ẹ̀yin dà gbogbo àwọn tá a láǹgbárata fún ẹ̀sìn ẹ̀yin dà òǹgbàràtà fẹ́sìn lóòótọ́ ṣùgbọ́n tó bá ti débi pé wọ́n ń pa àwọn ẹlẹ́sìn kan ní gbàràtà sí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń pa yẹn sáwọn ò kì í ṣe ọmọ ìyá wa nínú Yorùbá ní sí àwọn ò kì í ṣe Yorùbá ní àbí ẹni tó bá ti ń ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam kì í ṣe ìran Yorùbá mọ́ kì í ṣe ara wa mọ́ kì í ṣe ẹni wa mọ́ ìbáàjọ́ ọmọ ìyá wa tó bá ti ń ṣẹ̀sìn mí tí báńdíìtì bá ń pa lójú wa máa wòran ni sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ law sha Allahu la ja'alakum ummatan wahida Ọlọ́run ní tó ń bá fẹ́ ni ohun ọba sí gbogbo wa ní ẹlẹ́sìn kan ṣoṣo ohun Ọlọ́run ló ṣe wá ní ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ń pa ẹwọ́ bá ṣe ń wọnú chọ́ọ̀chì lọ tó bá kún chọ́ọ̀chì ti mọ̀ pé ń bọ̀ ní mọ́sálásí ogun tó ja chọ́ọ̀chì tó pa chọ́ọ̀chì ogun tó pa chọ́ọ̀chì rẹ̀ ti mọ̀ pé ń bọ̀ lórí mọ́sálásí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí o èyí tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ èyí tó bá ti dé bójú ó yẹ kó dé bá mú gẹ́gẹ́ bí ìran gẹ́gẹ́ bí ìjẹ́ Yorùbá sí rẹ ni inú ìran wo nílẹ̀ Yorùbá yìí láwọ̀ láàní rí kírísítẹ́nì láàní rí mùsùlùmí láàtún ní rí oníṣẹ̀ṣe kò sí náà kì í ṣe ilẹ̀ Yorùbá yìí kì í ṣe ilẹ̀ Yorùbá yìí kò sínú ìran tá a máa wọ̀ nílẹ̀ Yorùbá yìí táàní rí kírísítẹ́nì táàní rí mùsùlùmí táàní rí oníṣẹ̀ṣe so tí àwọn kan bá wá ń kó ogun tí wọ́n ń wọnú chọ́ọ̀chì tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa nínú chọ́ọ̀chì ṣé kìí ṣe àwọn èèyàn wa náà ń pa ni ṣé kìí ṣe ìran wa náà ń pa ni ṣé ìsọmọ ìyá wa náà ń pa ni wọ́n ń pa àwọn ẹ̀gbọ́n wa wọ́n ń pa àwọn àbúrò wa a lè má jọ jẹ́ ẹlẹ́sìn kan náà ṣùgbọ́n a jọ jẹ́ ìran kan náà. àwọn alùsùnà wálé jàmáà wọ́n fẹ́ gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá o ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe gbogbo wọn
majority of them wọ́n fẹ́ gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá. Kí ni reason tí wọ́n fi gba Gumi láàyè kó wálẹ̀ Yorùbá? Ẹni tí ń liars pẹ̀lú àwọn bandits. Ẹni tó yẹ pé bó ṣe wá sílẹ̀ Yorùbá wọn kò yẹ kó lọ láàyè, ó yẹ kán sọ̀kù pa ni. Òfin ṣẹ̀ríà wo ló ní ẹni tó bá ti pààyàn ká dáríjìn? Sí ayé Al-Qur'an ló mú wá ni. Ayé Al-Qur'an tó sọ fún wa pé al-aynu bil-ayni, asinu bisini, al-usinu bil-usini. Tá bá fọ́ lójú téèyàn kan bá fọ́ lójú ọ̀tún, ìwọ náà fọ́ lójú ọ̀tún padà. Ó ní ìdájọ́ rẹ̀. Ìdájọ́ tí ń bẹ nínú Al-Qur'ani. Tá bá fọ́ lójú ọ̀tún, àwọn adájọ́ gbọ́dọ̀ gbé ìdájọ́ kalẹ̀ pé tí wọ́n bá ti parí ìwádìí pé ẹni ló fọ́ lójú lóòótọ́, ibo ló ti fọ́, sójú ọ̀tún ni, ojú ọ̀tún ló ti fọ́ lójú. Ọya ẹ lọ fọ́ òun náà lójú ọ̀tún padà. Nígbà tí Al-Qur'ani state ẹ̀ pé al-aynu bil-ayni, tán bá fọ́ lójú, ìwọ náà fọ́ wọn lójú padà. Tán bá gé ọ létí ọ̀tún, ìwọ náà gé ẹni létí ọ̀tún padà. Al-Qur'an gbé wá báwọn. Kí wá ní ìdájọ́ tí Al-Qur'an fẹ́ gbé wá fún ẹni tí ń ṣe bismillah Allahu akbar tí tó fáwọn ní kùmọ̀ lórí tó fi kú? Kò ṣe sí o, ọmọ àmà ni o. Kò ṣe sí o. Ẹni tó jẹ́ kó sí èsì gan, ó ní ìtanràn tí ó san. Ká tó wá sọ ẹni tó mọ̀ intentionally kéèyàn ò gbé kùmọ̀ kó sì máa ṣe bismillah Allahu akbar ká dẹ̀ máa fọ́ àwọn èèyàn kùmọ̀ lórí. Àwọn kan dẹ̀ ńlá yá pẹ̀lú pé kán dáríjì irú àwọn yẹn. Ẹni tó jẹ́ pé kì í ṣe pé àṣìṣe mistakenly ló fi ń ṣe tó ṣe yẹn, intentionally ló ṣe. Ó ń derive joy nínú tí ń ṣe yẹn. Ó ń derive pleasure nínú tí ń ṣe yẹn. Èèyàn kan wá dúró nídùú intermediary between them and government láti máa liars, láti pé kán fún ọ ní ìdáríjì. Kò ní dáa fẹ́ni tí ń liars pẹ̀lú wọn. Ẹjọ́ ṣòfò papọ̀ ni ẹni tí ń liars tó dúró láàrin wọn pé kíjọba ó fún wọn ní ìdáríjì. Ẹni tó ṣe nǹkan tó ṣẹ̀ intentionally. Ọlọ́run gan jẹ́ kó yà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní wọná torí pé àṣìṣe lẹ́lòmíì fi wọná. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọná pẹ̀lú mímú ọ̀rọ̀ Ọlọ́run ní fífúyẹ́, pẹ̀lú mímọ̀ mọ̀ sí nǹkan pé kí ni ó ṣe, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Àwọn èèyàn wọ́n ṣe nǹkan intentionally. Gumi tọmọ ìdájọ́ Ọlọ́run lórí nǹkan ṣe yẹn pé nǹkan ṣe yẹn kò bá òfin Ọlọ́run mu. Ọdẹ ń bá wọn bẹ̀bẹ̀. Ṣé ẹ ti mọ̀ pé ara wọn ni Gumi? Irú Gumi ọ̀hún làwọn tí wọ́n pera wọn ní alùsùn náà wọ́n lè jà máa kan nílẹ̀ Yorùbá wá gbà láàyè. Lánìí kó wá máa ṣe meeting kó máa ṣe conference pẹ̀lú àwọn. Irú èrò oníbẹ̀ nírú orí ẹni yẹn tí ó sọ fún wọn. Yóò pé kó káwọn náà dá banditry lẹ̀. Káwọn náà máa pààyàn lẹ̀ Yorùbá lọ. Àti mọ̀ pé àwọn tí wọ́n pe Gumi wá àti Gumi ìkan náà ni wọ́n. Ìkan náà ni wọ́n. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó investigate àwọn tí wọ́n pe Gumi wá. Kí ni èrò wọn tí wọ́n fi gbé Gumi wá? Ilẹ̀ Yorùbá yìí nìkan ló wà peaceful ní gbogbo orílẹ̀-èdè tí ń bẹ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ohun tí ń jẹ́ state ẹlẹ́kùnrin o ní gbogbo state lórílẹ̀-èdè ní Nàìjíríà. Àníyàn Gumi tó fi wálẹ̀ Yorùbá ò tí yé wa o. We implore government to investigate the matter vividly. Kí ni Gumi wá sí nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn alábọ̀dé alùsùnà láàrin wa? Àwọn alábọ̀dé alùsùnà láàrin wa kí ni Gumi wá ṣe? Tí Gumi bá tiẹ̀ wá fẹ́ wá sẹ́rù àkó lọ́yẹ̀ kan ní Gumi ó wá lẹ́yìn mọ̀ pé tí iná ọ̀bá láwo kò ní gòkè odò. Tí iná ọ̀bá láwo kò ní gòkè odò.
àwọn tí wọ́n invite Gumi wá wọ́n nídìí kí wọ́n question wọn kán invite wọn. ṣe ẹ̀sìn ni Gumi fẹ́ wá kọ́ nílẹ̀ Yorùbá ni àbí kí ni. àbí báwọn yóò ṣe máa jíyàn gbé àbí báwọn banditry bí wọ́n ṣe ráyè wọlé Yorùbá kí ni intention Gumi conference tí wọ́n náà fẹ́ ṣe wọ́n wá sí nílẹ̀ Yorùbá irú conference wo kí ni purpose of that conference. pẹ̀lú irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wọ̀ lọ́rin ẹ̀wà dúró aburú tí wọ́n fi ṣẹlẹ̀ ẹ̀wà àwọn ọmọ kéékèèké tí wọ́n tún jí kó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gumi kò sọ̀rọ̀ rẹ̀ lórí nǹkan yẹn rí kò pìtì àwọn tí wọ́n ti dẹ́mẹ̀ wọn légbodò ó ń pìtì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ aburú. Gumi fẹ́ gba àwọn ọmọ ìyá rẹ̀ lẹ̀ nínú ìyà Ọlọ́run àti ìyà ìjọba ni o. àtàwọn bandits àti terrorists àti Gumi ọmọ ìyá kan náà gbogbo wọn o. ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má lọ ọ̀rọ̀ ẹ̀sìn má terrorism lọ́rùn o. àwọn ò ní lajú kalẹ̀ kẹ́ ẹ ti torí ẹ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kógun jà wá nílẹ̀ Yorùbá o. a ní lajú kalẹ̀ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kó bandits wọlé Yorùbá o. àwọn ò ní fi ọ̀rọ̀ ẹ̀sìn a ní lajú kalẹ̀ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kó wàhálà wọ ilẹ̀ Yorùbá o. kò sí ọmọ rẹ kankan nínú ìbọn o. ayal Qur'ani ó jẹ́ kó yé wa pé ta'awanu alalibiri wa taqwa. ẹ ràn ara yín lọ́wọ́ lórí ìpayọ̀ Ọlọ́run àti iṣẹ́ rere ṣíṣe dáadáa ṣíṣe. Gumi fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ ṣé dáadáa ni ńgbọ́lọ́ ni ẹ ràn ara yín lọ́wọ́ o lórí iṣẹ́ rere ṣíṣe àti ìpayọ̀ Ọlọ́run. ṣé iṣẹ́ rere làwọn bandits ti ṣe tí Gumi ràn wọ́n lọ́wọ́. ta'awanu alalibiri wa taqwa Ọlọ́run ẹ ràn ara yín lọ́wọ́ lórí dáadáa ṣíṣe àti ìpayọ̀ Ọlọ́run. ṣé dáadáa làwọn bandits tí Gumi ló fẹ́ ràn lọ́wọ́ ń ṣe. ṣé ìpayọ̀ Ọlọ́run ni àwọn bandits gbé lọ́wọ́. ìntọ́ bá fi lè mú ìjọba tí wọ́n bá ti fi negotiate pẹ̀lú bandits ìlú yẹn ò safe mọ́ o orílẹ̀-èdè yẹn ò safe mọ́ o. bàbá Tinubu wọ́n lè sọ pé ẹ fẹ́ kú torí ẹ̀ ní ọ̀jẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ terrorism àti bandits ọ̀rọ̀ security. ọjọ́ orí yín ti tó kẹ́ ẹ kú o tó bá jẹ́ pé lè ní ọgbẹ̀mí yín ẹ tètè dá sí o. kẹ́ ẹ kú kẹ́ ẹ fẹ̀mí yín lélẹ̀ lórí tí ń ṣẹlẹ̀ yìí kó dópin. olóore fún ìjú kẹ́ ẹ wà láyé kẹ́ ẹ lẹ́ẹ̀sìn ìjọba lé wa lórí kí wàhálà yìí kó continue lọ o. tábàlẹ̀ yẹn máa jẹ́ ìgbádùn ayé pẹ̀lú ọjọ́ orí yín yẹn kì í ṣerú yín ó yẹ ká ẹ máa bẹ̀rù kú mọ́ o. ẹ̀ ń bẹ̀rù kú pẹ̀lú ọjọ́ orí yín yẹn pẹ̀lú adúrú ìgbádùn tẹ́ ti gbá láyé yẹn adúrú yín tó ń bẹ̀rù kú. contest kẹ́ ẹ má wọlé rí ó ní iye ọdún tẹ́ fi ṣe gọ́fúnà ó ní iye ọdún tẹ́ fi ṣe sẹ́nítọ̀ ó ní iye ọdún tẹ́ fi tẹ́ ẹ lò gbogbo láti ìbẹ̀rẹ̀ ayé yín oore oúnjẹ ìjọba lẹ́ ń jẹ àti àtẹ̀yìn àti gbogbo ìdílé yín ṣerú yín lọ́yọ́ tún máa bẹ̀rù kú. ta ni máa fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ pé ibi àdàgbàdé yìí a gbọ́dọ̀ tá a bá fi ẹ̀mí wa ṣe sacrifice lórí kílù ó lè da ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ẹ ti jẹ́ ọ̀rọ̀ ìlú ẹ ti jí ọ̀rọ̀ ìlú tẹ́ ẹ bá fi ẹ̀mí yín ṣe sacrifice òun làwọn ọmọ tí inú ò fi gbádùn ìdílé yín náà ò fi gbádùn ìran yín ò fi gbádùn nílùú yín ò fi gbádùn orúkọ yín ò sì ní parun. ṣùgbọ́n bàbá Tinubu ẹ̀yin náà ń bẹ̀rù kú. wọ́n lè sọ pé ẹ fẹ́ sá dá sí ọ̀rọ̀ security torí pé àwọn alágbára kan náà ń bẹ̀ mí kán máa bá a pa yín tá náà bá tó pa ṣérú àwa ìnáà bá wá pa àwọn ọ̀dọ́ sọ́dọ̀ ni kán máa pa abájọ tí wọ́n fi ń pa gbogbo àwọn ọ̀dọ́ kiri wọ́n ti pa gbogbo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ni wọ́n ti pa tán. gbogbo àwọn ògo ọ̀la orílẹ̀-èdè yìí ni wọ́n ń jí gbé tí wọ́n ń pa nípakúpa ẹwà àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé yẹn ẹwà àwọn ògo ọ̀la sẹ́nitọ̀ ń bẹ́nu wọn gọ́vnọ̀ ń bẹ́nu àwọn ọmọ tí wọ́n jí gbé yẹn president ń bẹ́nu wọn tó máa tó orílẹ̀-èdè ṣe lọ́la ẹ̀yin ẹ máa lọ ẹ fira yín ṣe sacrifice for orílẹ̀-èdè yìí. Nobody wants to sacrifice his life for this country. Nobody, including our president. Nobody wants to sacrifice his life for this country, including our president.
pẹ̀lú ọjọ́ orí president wa wọ́n ń bẹ̀rù pé kán má pa àwọn táwọn bá pa pẹ̀lú ọjọ́ orí wọn tani èèyàn tí èèyàn máa ń dàgbà dé yẹn kó tún máa bẹ̀rù ikú so yẹ kí ààrẹ ó máa bẹ̀rù ikú pẹ̀lú ọjọ́ orí wọn yẹn kán má pa mí. That is why I don't want to intervene in security. Tana bá pa tí wọ́n bá pa yín ẹ ìsọmọdé mọ́ ẹ ti ẹ̀jẹ̀ kan pa yín lórí dáadáa sórí orí ibu sórí aburú lẹ́fẹ́ kú lé lórí ni tẹ́ ẹ bá kú lórí òdodo lórí kí lù ó lè survive kí lù ó lè stand kí security ó lè dúró ayé ò ní gbàgbé yín ẹ sáfẹ́ máa gbádùn lọ ni kódà tẹ́ ẹ bá rò oògùn ikú ẹ ṣetán láti ṣe ọlọ́run sì ṣe ikú tí ọlọ́run ọba ní kó máa pa wá ráhámà ni ìkẹ́ni tí ó bá sí ikú ni fíríàwó náà bá wà dé sí i ọlọ́run ọmọ tí fáráò bá fojú ẹnì kọ̀ọ̀kan rí gbogbo àwọn tí ń bẹ tán darí wa náà sìn fáráò ayé tiwa ni àwọn fáráò ayé tiwa nù ọlọ́run ló jẹ́ kí kú ọ wà ọlọ́run ó ṣètò ọ̀dá kú o téèyàn ń kú téèyàn ọba máa kú ni tó bá jẹ́ pé ọlọ́run ọ̀dá ikú ni ayé ọba ti dàrú torí pé irú fáráò sẹ́yìn pé irú fáráò wà nàmúrúsù wà gbogbo àwọn alágbára ayé àtijọ́ tí wọ́n fìtínà àwọn èèyàn wọ́n wà dísìn o àwọn èèyàn máa pa èèyàn jẹ ni ká máa ṣe èèyàn nínú ọbẹ̀ báyìí ṣùgbọ́n ikú lọ́lọ́run fi kápá wọn bàbá Buhari ó ṣe tó mú Sunday Igboho pamọ́ lẹ́yìn sí nǹkan Buhari ti kú ṣáájú Sunday Igboho bàbá Buhari tó mú Sunday Igboho tó ní ká lọ gbókò ẹ̀ àtòkú àtàyè Sunday Igboho ká lọ gbé wá Sunday Igboho ń bẹ Buhari ti lọ fúnra Ọlọ́run ló pa Buhari ọfà ìsàn pa ni Sunday Igboho ń bẹ kọ́ wá mọ̀ sí kú kọ́ mọ̀ sí ikú èyí tí àwọn èèyàn yẹn ọba máa fi ojú wa rí èèmọ̀ tẹ́ ẹ̀ bá máa fojú wa hàn Ọlọ́run adúpẹ́ fọlọ́run tó dá ikú tó jẹ́ kí ikú ọ wà ta'awanu ala albirri wa taqwa kí ni Gumi wá ṣe nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin fáìtì Gumi wá sílẹ̀ Yorùbá ọ̀tá ilẹ̀ Yorùbá ni yín o ọ̀tá ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin fáìtì ọ̀tá kódà ọ̀tá ẹ̀sìn ni yín Gumi tó lọ sí ilẹ̀ Lárúbáwá táwọn Lárúbáwá dá padà tí wọ́n láwọn ọ̀fẹ́ rí òun lẹ́yìn ẹdún ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá kí ni máa ṣe yín ná èmi náà wà lára yín o ẹ̀yin alùsùnà ilẹ̀ Yorùbá torí mùsùlùmí lèmi náà mùsùlùmí ti tèmi kì í sì ṣe aláníyàn burúkú bíi titi yẹn ẹ̀yin alùsùnà ilẹ̀ Yorùbá àwọn alùsùnà kan bẹ tí wọ́n plain tí wọ́n dáa o gbogbo alùsùnà kan náà ya wèrè o àwọn alùsùnà kan bẹ tẹ́ ẹ bá bá wọn dá nǹkan papọ̀ wàláì ẹ̀sìn ó sì tún máa wù í ṣe pé ṣé alùsùnà sì lélẹ̀ ìsá ṣùgbọ́n àwọn alùsùnà kan bẹ à ń ya wèrè ju màálù lọ mẹ́ẹ̀mẹ́ tó ya wèrè jù nínú wọn àti màálù irú àwọn yẹn náà lọ gbé Gumi wá kí ni Gumi fẹ́ hó fà wá kí ni bí Gumi ṣe wá yẹn ó bó ṣe wá tó lọ ṣé Sunday Igboho lè lọ lẹ Fúlàní báwọn kọ lọ sáwọn Fúlàní lẹ́yìn fáìtì Sunday Igboho kọ wá sáwọn Fúlàní lẹ́yìn fáìtì Gani Adams kọ wá Gumi tó jẹ́ pé ọmọ sí terrorism Gumi tó jẹ́ pé ọmọ sí banditry ẹ̀yin kan sì tún kóra yín jọ nínú alùsùnà ẹ̀dẹ̀ tún lọ gbé Gumi kọ́ wọn máa bá yín sí kọ́nfẹ́rẹ́nsì ṣé èpè ń jẹ́ yín ṣé pé èpè mú yín ni ṣé wọ́n ṣépè fún yín ni irú èpè wo ní ń jẹ ìran Yorùbá náà ẹni tó jẹ́ pé ọ̀tá ló jẹ́ fún ìran Yorùbá ẹ̀dẹ̀ tó ń mú lọ́rẹ̀ẹ́ ẹ̀dẹ̀ tó ń invite ẹ̀kọ́ àmọ́ báyìí sí conference ẹni tó jẹ́ pé ọ̀tá ni fún ẹ̀sìn Islam gan ẹ̀sìn gẹ́gẹ́gán ọ̀tá ni fẹ́sìn wala ta'awanu 'ala al-ithmi wal 'udwani
Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ support, ẹ gbọ́dọ̀ ran ìwà ẹ̀ṣẹ̀, ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́. Ìwà èrí ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́. Gumi ran ìwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Ìwà èrí ìwà tí ò dá, Gumi ràn lọ́wọ́. Ẹ̀yin kan wá gbéra yín ní alùsùnà. So alùsùnà gbọ́dọ̀ máa pààyàn. Ṣé mọ̀ pé àwọn tí ń pààyàn náà alùsùnà ni wọ́n ń pera wọn? Alùsùnà ni wọ́n ń pera wọn. Ó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin tá a rí ní conference yẹn ẹ ní question láti answer. Ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń pààyàn ní ogbó yẹn ẹ̀yin lẹ fi wọ́n ní ogbó. Ẹ̀yin ìdá kan wọn ti wà ní ogbó. Àwọn abala kejì wọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ta tí wọ́n ń fún wọn ní information. Àwọn tí wọ́n ń fún àwọn tí ń bẹ ní ogbó ní information tí wọ́n wà níta lẹ́yìn. I will not mention anybody except Gumi. But you people know yourself. Ẹ mọ̀ra yín. Gbogbo yín la dẹ̀ rí nínú kámẹ́rà nígbà tẹ́ ẹ̀ ń sí conference. Mélòó nú yín lọ́sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nínú church tí wọ́n lọ ń pa àwọn èèyàn. Mélòó nínú yín ló condemn ìpànìyàn, ìjínigbé tí àwọn bandits yìí ń ṣe. Gbogbo ìpànìyàn tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin. Mélòó nú yín ló jáde lọ́sọ̀rọ̀ lórí ẹ̀. Ló condemn ẹ̀. Ló fi àìdùnnú rẹ̀ hàn. Ẹ sọ̀rọ̀. Ṣé torí pé church ni wọ́n lọ? Ṣé wọn kì í sara wa ládùúgbò? Àwọn tí wọ́n pa yìí àjọ ń gbé àdúgbò ni, àjọ ń gbèlú ni, àjọ wà nú ẹbí ni. Ara wa ń bẹ ń bẹ, ẹ̀gbọ́n wa ń bẹ ń bẹ, bọ̀dá wa ń bẹ ń bẹ, àbúrò wa ń bẹ ń bẹ. Ẹ̀sìn wa lè má papọ̀. Tẹ́sìn wọ̀ bá wá papọ̀. Sí ẹ̀ wá ló ní ká gbèrò re, ká ní káwọn bandits Tinubu ká lọ́kọ́ lọ́ọ́ máa pa wọ́n. Àwọn alùsùnà kan ń bẹ nínú ìgboro láàrin wa tí wọ́n ní connection pẹ̀lú àwọn alùsùnà nínú ìgboro. Àwọn alùsùnà kan ń bẹ nígboro láàrin wa tí wọ́n ní connection pẹ̀lú àwọn alùsùnà nínú ìgboro. Alùsùnà nínú ìgboro àti àwọn alùsùnà kan nígboro, they are part and parcel. Ìkan náà ni wọ́n o. Agẹ̀ fojú wo àwọn alùsùnà kan nígboro pé èèyàn dáadáa ni wọ́n ni. Wọ́n ní connection pẹ̀lú àwọn alùsùnà nínú ìgboro. Èèyàn kan náà àwọn alùsùnà ìgboro ló ní ká lọ máa kọ́ban ká máa kọ́ tẹ̀tùwándò. Kí gbogbo àwọn máa bá yìn, kí gbogbo lè kí wọ́n máa kọ́ bá ṣe ń yìnbọn. Sẹ́ni pé wọ́n ní connection pẹ̀lú alùsùnà nínú ìgboro. Ká tó di pé àwọn máa kọ́ ìbọn. Kí ni ìgbésẹ̀ tó yẹ ká kọ́kọ́ gbé? Ìjẹ́ yìí condemn bí wọ́n ṣe ń pa àwọn Kírísítẹ́nì káàkiri inú chọ́ọ̀chì. Kí ni àwọn Kírísítẹ́nì yẹn ń ṣe fún wọn? Ṣé wọ́n gbógun ti ẹ̀sìn wa láti pé ká má ṣe ni làwọn yẹn fi lọ kọlù wọ́n? Kí ni tó ṣẹlẹ̀ gangan tí àwọn alùsùnà nínú igbó fi ń lọ kọlù àwọn chọ́ọ̀chì nígboro? Kí ni tó ṣẹlẹ̀ gangan? Alábọ̀dé ni àwọn alùsùnà mọ́tò kì í ṣe gbogbo wọn o. Àwọn alùsùnà kan bẹ ẹni ire ni wọn o. Wàláhì mo fi àlùkùránì búra. Gbogbo àwọn alùsùnà kọ́ o. Oyin tí mo ń sọ yìí, mo ti rí inú àwọn alùsùnà kan tó náà ti condemn Gumi. Mo ti rí inú àwọn alùsùnà tó ti jáde tó condemn wíwá tí Gumi wá. Kí ni Gumi wá ṣe? Ilẹ̀ Yorùbá. Kí ni Gumi wá ṣe? Ìṣẹ̀sìn lọ́wọ́ kọ́ wa ni. Ẹ má kógun jà wá nílẹ̀ Yorùbá. Alábọ̀dé ni yín. Ṣé wọ́n fi ṣe ìran Yorùbá ni láti máa jẹ́ alábọ̀dé? Ẹni tí ó ń negotiate pẹ̀lú bandit. Ẹ ti mọ̀ pé bandit ló náà. Kí ni tẹ́ ṣe so ẹ fẹ́ fún ní máàpù ilẹ̀ Yorùbá kó lè mọ bí ó ṣe káwọn bandit wọlé? Ẹ fẹ́ gbogbo ọ̀nà tó wọlé Yorùbá. Ẹ sáfẹ́ máa mú ẹ fẹ́ fojú ẹ̀ sálẹ̀ kó lè mọ gbogbo ọ̀nà tó wọlé Yorùbá kó lè mọ káwọn bandit wọlé. Ṣé èròǹgbà yín nìyẹn? Wala ta'awanu alali ismi. Ọlọ́run ní ẹ má ràn oníwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Gumi ràn oníwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Wali òdìwánì àti àwọn ìwà burúkú. Ẹni tó bá níwà burúkú lọ́wọ́ Ọlọ́run ní ẹ má ràn lọ́wọ́. Ẹni tó bá jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ìwà tí ń wù. Ṣé ẹni tó ń gbé tó ń fi kùmọ̀ fọ́yàn lórí, ẹni tó ń yin ìbọn pààyàn, aláìṣẹ̀, ẹni tí ọ̀sẹ̀ tí ọkàn ṣàyẹ̀dé bọ́ọ̀nù gbòòrò, bọ́ọ̀nù chọ́ọ̀chì, bọ́ọ̀nù mọ́sálásí, máa spray bullet.
èèyàn rẹ̀ làwọn yẹn. Ẹni tí ó dorí oko ibi tí acres of land tí wọ́n gbin ẹ̀gẹ́ sí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó màálù jẹ́, tí wọ́n gbébọn lọ́wọ́ pé ẹni wọ́n bá yọjú àwọn padànù ni. Ṣé èèyàn rẹ̀ nìyẹn? Ẹni tó bá nú oko oṣù oníṣu tó kó màálù ọbẹ̀ tí wọ́n jẹ́, tí wọ́n tún pa ẹni tó bá ń bẹ̀, tí wọ́n tún pa àgbẹ̀ tó ní. Ṣé èèyàn rẹ̀ nìyẹn? Wọ́n wá máa hùwà yìí, wọ́n á máa ṣe bísímílláhì àgbà. Ṣé kò yẹ kójú wọn máa ti àwa mùsùlùmí? Pé àwọn olórí ibú yìí wọ́n ń dá ọ̀ràn yìí, wọ́n á dá síra wọn lọ́rùn, wọ́n ń dá àbọ̀ gbogbo tí ń jẹ́ ìran mùsùlùmí lágbàáyé ni wọ́n ń dàbọ̀ lọ́rùn pẹ̀lú orúkọ tí wọ́n ń dá yẹn. Bísímílláhì Allahu Akbar, Bísímílláhì Akbar. Ẹ̀dẹ̀ gbẹ̀kúmọ̀ wọ́n sẹ́ndí fídíò yẹn sí mi ní WhatsApp. Mi ń lè wo kéèyàn ọ̀dájú tó yẹn. Kó lórí ibú kan tún wá máa bá wọn bẹ̀bẹ̀ pé kíjọba ó fi wọ́n lẹ̀ ká síjú àánú wò wọ́n. Kò ní yẹ tọmọtọmọ o. Tẹ́yìn náà bá bí gba ọmọ kò ní kù kan o. Torí pé àwọn tí wọ́n fọ́ ní kùmọ̀ lórí yẹn, inú ìran kan náà ti jáde. Bàbá àwọn kan ni wọ́n, ẹ̀gbọ́n àwọn kan ni wọ́n, ọmọ àwọn kan ni wọ́n. Wọ́n fi àwọn fámílì àwọn ẹ̀ sínú ìbànújẹ́ ayérayé. Wọ́n dá gbogbo wọn kúnlẹ̀. Wọ́n dẹ̀ gbẹ̀kùmọ̀. Wọ́n dẹ̀ fọ́ ọmọ wọn lórí tí ìtẹ́mẹ̀ fi jáde lára wọn. Ìwọ kan wá ń sọ fún gọ́fíńmẹ̀ntì pé kán síjú àánú wo àwọn tí wọ́n ń wúrú wà yẹn. Ṣé a rí pé kò ní yẹ? Àtàwọn tó gbà wọ́n lálejò, tó tún gbà lálejò, kọjọ́ ní yẹ wọ́n. Àti Gumi o, àtẹ̀yìntẹ́ ẹgbà Gumi lálejò, kọjọ́ ní yẹ yín. Torí pé ta'awanu alali ismi, ta'awanu alali birri wa taqwa lọ́lọ́wọ́ bá wí. Ta'awanu alali birri wa taqwa. Ọlọ́run ní ẹ kúnra yín lọ́wọ́ lórí iṣẹ́ rere àti ìpayọ̀ Ọlọ́run. Wala ta'awanu alali ismi wal udwan. Ẹ má ràn ara yín lọ́wọ́, ẹ má ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ o. Ẹ má ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ o. Kí ló dé tí Gumi ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́? Kí ló dé tí Gumi ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́? Ó ń bájọba ṣe, ó tún bá wọn bandits ṣe ní ugbó. Kí ló dé tí Gumi ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́? Àlùkùránì ní ẹni tó bá ti pààyàn pípa ni. Ẹni ó bá fọyàn lójú, ẹ fọ́ náà lójú. Ẹni ó bá gé èèyàn létí, ẹ gé òun náà létí. Ẹni ó bá yọ èèyàn léyìn kan, ẹ yọ náà léyìn. Kùránì sọ nìyẹn. Ẹni ó bá ti pààyàn, ẹ rí i pé ìdájọ́ tó náà gbà, ìdájọ́ pé kan pa òun náà ni. Tá bá ti ṣèwádìí lórí ẹ̀. Alábọ̀dé làwọn alùsùn náà yìí o. Gbogbo mùsùlùmí ò gbọdọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ wọn o. Àwọn eléyìí ó kógun jàlú o. Àwọn alùsùn náà eléyìí tí wọ́n gba Gumi lálejò yìí, wọ́n fẹ́ kógun já ilẹ̀ Yorùbá ni o. Intruders làwọn eléyìí o. They are intruders. We call them intruders. Alábọ̀dé làwọn eléyìí o. Wọ́n kógun já ilẹ̀ Yorùbá ni o. Wọ́n wá máa lọ ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀sìn. Ẹ̀sìn dá dúró, ẹ má bà ẹ̀sìn lójú jẹ́. Ẹ̀sìn Islam, religion of peace. Irú ìṣesí tí wọ́n ń ṣe yẹn, inú ìtàn wo ló gbé wá pé ànábì pààyàn, ó worú wà báyìí. Tó bá yá, táwọn bá tètè máa pariwo. Àwọn ọba wo máa fún Gumi lóyè o. Àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá, wọ́n máa fún Gumi lóyè o. Wọ́n á fún Gumi lóyè o. Torí ẹlòmíì ọmọ ju tí ó jẹ lọ, ìntọ́ máa jẹ́ lòmíì máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ alùsùn náà yẹn torí ìntọ́ fẹ́ jẹ lọ́dọ̀ Gumi ni o. Ọlọ́ngà truth lọ fẹ́ pẹ́ lòmíì o. Ìjẹkújẹ connection orí ibú kẹlòmíì ń wá. Òun ló sún lọ́dọ̀ Gumi o. Ẹ̀rù tí ẹ̀ bà wọ́n láti gbé Gumi wálẹ̀ Yorùbá. Ẹ̀yin alùsùn náà ẹ láyà pọ̀ o.
ẹ̀yin dẹ́ pé ẹ̀yin ní àlùsùnà yìí ẹ ní àyà pọ̀ o ẹ dẹ̀ lórí láyà ẹ dẹ̀ ń gbé Gumi bọ̀ wá sílẹ̀ Yorùbá láti wá máa ṣe mítìn pẹ̀lú Gumi ẹ láyà pọ̀ o ẹ sì àyà ni o ẹ lórí láyà ń gbé tẹ́rọ́rìsì báńdíìtì ẹ dẹ̀ ń gbé bọ̀ mi irú mítìn òsì wo irú conference wo so ìjọba ti ṣe conference yẹn so wọn àpààyàn mọ́ lẹ́yìn báyẹn ìjọba ti ṣe conference yẹn wọn àjíyàn gbé ìjọba ní láti investigate nílẹ̀ Yorùbá yìí ó ní láti ìjọba ní láti investigate àwọn tí wọ́n lọ tí wọ́n gbé Gumi wá sílẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá ò ní dàrú o ilẹ̀ Yorùbá ò ní dàrú o àwọn alùsùnà kan bẹ tí wọ́n dá o ṣùgbọ́n àwọn alùsùnà eléyìí tí wọ́n gbé Gumi wá àwọn eléyìí àwọn Boko Haram gbòòrò làwọn eléyìí o wọ́n ní connection pẹ̀lú Boko Haram nù gbòò àwọn bandits gbòòrò làwọn eléyìí o wọ́n ní connection pẹ̀lú bandits nù gbòò ìjọba gbọ́dọ̀ gbégbèsè tó lákọ lórí wọn o. àmọ́ tí Gumi tó lọ sí Saudi tí Saudi dá padà Gumi lọ sí Saudi làwọn ò fẹ́ rí torí pé wọ́n mọ̀ pé bandit ni terrorist ni pé ó ń fún àwọn ó wà nínú àwọn tí ń fún àwọn terrorist lọ́wọ́ gbogbo orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè ládùúgbò tí Gumi lọ wọ́n lé yàn ó lọ Saudi wọ́n lé kó mbẹ́ lẹ́yìn kan sì tẹ̀wọ́ gbà nílẹ̀ Yorùbá ṣé ẹ sí èrè ni ẹni tó wọ Saudi tí Saudi dá padà pé àwọn ọ̀fẹ́ rí lu àwọn ẹ̀yin wèrè kan sì tẹ̀wọ́ gbà nílẹ̀ Yorùbá pé kọ́ máa bọ̀ kọ́ á máa ṣe mítìn pẹ̀lú yín ṣé ẹ sí èrè ni Donald Trump wà lóun fẹ́ wá òun bọ̀ gbogbo yín wá fún jáde ẹ̀ ń ṣe wútúbà pé Donald Trump gbọdọ̀ wá so ẹ fẹ́ kí Donald Trump kọ́ pa àwọn wèrè títí Donald Trump náà bá ń bọ̀ ìtọ́ bá wá nìkan wá ṣe ṣùgbọ́n pé kí Donald Trump ọmọ wá nígbà tí ò tí ì wá ṣe ipa yín káwọn tí ń bẹnu gbó ṣe bẹ́yìn lẹ́ ń fún ọ lọ́wọ́ àwọn tí ń bẹnu gbó tán ìwà gbòòrò wọ́n dẹ̀ ń gun maṣíìnì ìbò náà ti rí maṣíìnì tí ó bá jẹ́ pé wọ́n ní àwọn kan ní gbòòrò tí ń supply àwọn tí ń bẹnu gbó ní àwọn tonnage wọ́n ń gun maṣíìnì ṣé omi náà fi máa gun maṣíìnì ṣé bẹ́ẹ̀ pọ́ ní ìbò náà ti rí epo ẹ̀ tí ń gbẹnu gbó tí ò wá gbòòrò ẹ̀ tí wọ́n ń jẹ ọ̀dà ju tí ń bẹ ń gbòòrò ń jẹ lọ. ọ̀rọ̀ yìí ń tó àpérò o ó tó àpérò o ọ̀rọ̀ yìí ó tó àpérò o ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wo àwọn èèyàn ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ bí Gumi ṣe wáyìí sẹ́yìn pé bó ṣe lọ níjó ní náà tó lọ sí Ìgbòho nìyẹn tó lọ dúró lára sáńbọ̀dù kan tí mo fi sáré lọ bá ń bẹ̀ tí mi ń bá ó ti lọ kí n tó débẹ̀ tó lọ ń ṣe fídíò pé ìlú Sunday Ìgbòho lélẹ́yìí ìlú Sunday Ìgbòho lélẹ́yìí màálù lélẹ́yìí sẹ́yìn pé bó ṣe ṣe níjó ní náà nìyẹn Gumi ti ń penetrate nílẹ̀ Yorùbá ti pẹ́ o àwọn eléyìí ni wọ́n fẹ́ àlọ́ Gumi láti mọ gbogbo máàpù ilẹ̀ Yorùbá o wọ́n fẹ́ jẹ́ tí Gumi bá fi mọ gbogbo máàpù ilẹ̀ Yorùbá we are no more safe in this land o safe nílẹ̀ Yorùbá o safe nílẹ̀ Yorùbá o. Invite gbogbo àwọn tí wọ́n invite Gumi ẹ dẹ̀ bá wọn invite Gumi dẹ̀ fẹ́ rí Gumi nílẹ̀ Yorùbá mọ́ gbogbo àwọn tá a jẹ́ àfáà ìgbàkigbà tí Gumi bá tún wálẹ̀ Yorùbá gbogbo wa náà yẹ ká ní ìgbésẹ̀ tá a máa gbé o fẹ́ rí Gumi nílẹ̀ Yorùbá mọ́ títí tí ọ̀rọ̀ bandit tí ó fi lọ tọ́rọ̀ bandit bá ti wá sẹ́tù táwọn wọ chọ́ọ̀chì pààyàn mọ́ táà jíyàn gbé mọ́ táà jí àwọn ọmọ kéékèèké gbé mọ́ tí Gumi bá fẹ́ wá ó fi láti wá ṣùgbọ́n báyìí fẹ́ rí Gumi o tí Gumi bá wá yọ lágbára díẹ̀ o because wíwá Gumi security threat ni fún wa o we are no longer safe in this land o for Gumi to be coming
This Yoruba land, all the time, is a security threat for us, yo. Abẹ́ ìjọba ni. Gbogbo àwọn tí wọ́n invite tí wọ́n gbé Gumi wá kí wọ́n bá wa pè wọ́n. Ẹ̀rù Gumi ń bà wá o. Torí pé a mọ̀ pé agbẹnusọ fún àwọn bandit ní Gumi. Láti ọdún tó sì ti ń gbẹnusọ fún wọn, èyí tí ń sọ ni pé kí ìjọba kó dáríjì wọ́n, kó fún wọn lówó, kó fún wọn níṣẹ́. Èèyàn ṣe lè fún ọ̀daràn tó yẹ kó jìyà níwó. Ọ̀daràn tó yẹ kó jìyà ẹ ṣe lè fún níṣẹ́. Ọ̀daràn tó yẹ kó jìyà ẹ ṣe lè fọwọ́ ra lórí. Ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà, ẹni ó bá ti ṣẹ̀ dandan ni kó jìyà o. Gumi ò fẹ́ káwọn bandit ò jìyà o. Kọ́mọ̀ lọ jẹ́ pé ransom tí wọ́n ń gbà nínú igbó làwọn kan fi ń gbẹ́bọ̀ o kọmọsáàsì káàkiri gbogbo àwọn àdúgbò. Ọlọ́run ò ní gbà o. Ọlọ́run ò ní gbà o. Gbogbo ẹ̀jẹ̀ ń gba ransom tẹ́ fi ń kọmọsáàsì kiri. Tọ́wọ́ jẹ́ pé ransom tán gbà tẹ́fẹ́ máa fi kọmọsáàsì Ọlọ́run ò ní gbà o. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni Gumi wá ṣe? Kí ni Gumi wá ṣe nílẹ̀ Yorùbá? Ẹ̀yin alùsùnà ẹ ní láti dáhùn question yẹn o. Inú mi ti wá ń dùn àwọn alùsùnà kan náà wọ́n mọ fact. Wọ́n mọ fact. Wọ́n support yín pẹ̀lú Gumi tó wá yẹn. Kí ni Gumi wá ṣe? Kí ni Gumi wá ṣe? Tí ó bá jẹ́ pé something is behind is coming. Kí ló wá ṣe? Gumi tó lọ sí Saudi tán lé padà. Wọ́n láwọn ò fẹ́ rí. Gumi wọ Saudi láàkó hajj wọ́n dá padà. Orílẹ̀-èdè bíi mélòó kan ni Gumi lọ, ó tó orílẹ̀-èdè mẹ́ta tó jẹ́ ilẹ̀ Lárúbáwá gbogbo wọn lé Gumi padà ni because wọ́n mọ̀ pé ìwọ ọwọ́ Gumi ò mọ́. Àkídà tí ń gbé kiri wọn ní stress. Àkídà tí Gumi ń gbé kiri wọ́n rí mọ̀ pé àwọn àkídà tó lè palurun ni àkídà tí ń gbé kiri. Irú àkídà yẹn làwọn kan wá gbà. Ó túmọ̀ sí pé irú àkídà yẹn làwọn yẹn náà ń lò. Ẹ̀rù àwọn alùsùnà yẹn ó ti ń ba èmi o. Ẹ̀rù wọn ti ń bà mí o. Àwọn tán gbé Gumi wá ṣe pé irú wà tí ń bẹ lọ́wọ́ Gumi ló máa wà lọ́wọ́ àwọn náà. Ìjọba gbọ́dọ̀ pè wọ́n o. Ẹ pè wọ́n o. Kíjọba ó rí invite wọn àwọn tí wọ́n gbé Gumi wá. Wọ́n ti ń jẹ́ kẹ́rù ọmọ bà wá. Kí ni Gumi wá ṣe? Alábọ̀dé làwọn alùsùnà yẹn. Alábọ̀dé burúkú ni wọ́n. Majority of them alábọ̀dé ni wọ́n. Àwọn tó dá ń bẹnu wọn. Ta'awwanu ala al-birri wa taqwa wa la ta'awwanu ala al-ismi wal udwan. Àyà tí wọ́n fẹ́ lò nìyẹn. Òun náà mo sì ń lò látàárọ̀. Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́ lórí iṣẹ́ rere àti ìpayọ̀ Ọlọ́run. Ẹ má ràn ara yín lọ́wọ́ lórí ìwà ẹ̀ṣẹ̀ àtàbúrú. Gumi ran àwọn bandit lọ́wọ́ lórí aburú. Ẹ̀yin kan dẹ̀ gbé wálẹ̀ Yorùbá. Ṣé ẹ rí pé ó lè di ká kó ẹ̀ṣẹ̀ wọn. Ṣé ẹ rí pé ó lè di kíjọba ó pè wọ́n. Ẹ bá wa pè wọ́n o. Ẹ bá wa pè wọ́n o. Gbogbo wọn la mọ̀ o. Fídíò rẹ̀ ń bẹ lórí social media o. Ìjọba ti ṣe meeting pẹ̀lú Gumi. Gbogbo wọn la rí o. Gbogbo wọn la rí o. Gbogbo wọn la rí o. Gbogbo àwọn tó ń dalẹ̀ Yorùbá láàmú nìyẹn o. Àwọn lẹ́rí tán ṣe meeting pẹ̀lú Gumi yẹn o. Àwọn tí wọ́n ń da ilẹ̀ Yorùbá tí wọ́n ń dà láàmú lẹ́rí tán ṣe meeting pẹ̀lú Gumi yẹn. Ọlọ́run bá wọn máa fi sọ̀rọ̀ ẹ̀sọ́ wa. Gbogbo àwọn tá burú náà ń kàn Ọlọ́run dákun bá wa dá wa burú dúró lórí wọn o. Ọlọ́run máa fa burú sẹ́ni kọ̀ọ̀kan wọn. Ọlọ́run bá wa dúró Ọlọ́run dúró tì wọ́n. Gbogbo àwọn èèyàn wa pátá nínú chọ́ọ̀chì tí aburú ń kàn pátá Ọlọ́run bá wa tù wọ́n nínú o. Gbogbo àwọn tí wọ́n pa àwọn èèyàn wọn Ọlọ́run dákun bá wa tù wọ́n nínú. Ọlọ́run má jẹ́ kúrò irú aburú bẹ́ẹ̀ àfẹ́kọ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́. Gbogbo orú aburú ìpànìyàn burúkú nínú chọ́ọ̀chì àfẹ́kọ́ ṣẹlẹ̀ mọ́. Nínú mọ́sáàsì àfẹ́kọ́ ṣẹlẹ̀ láàrin àwọn olóòṣà gan tán jẹ́ èèyàn wa. Àfẹ́ká irú aburú bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ láàrin wa mọ́. Ọlọ́run dákun bá wa dá wa aburú bẹ́ẹ̀ dúró. Má fa aburú kan wa o. Ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. Kọ́ ọ̀dẹ̀ fọ̀nà mà wá. La hawla wala quwwata illa billahil azim. So ẹ dákun Alihamid TV ní YouTube ẹ bá mi subscribe síbẹ̀. Alihamid TV ní YouTube ẹ bá mi subscribe síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wa tó jẹ́ nǹkan ìwòsàn ibẹ̀ ni à ń fi ṣí ọ̀dọ̀ o tẹ́ bá fẹ́ rí àwọn nǹkan ìwòsàn wa tẹ́ bá fẹ́ rí tẹ́ dẹ̀ fẹ́ gbọ́ dáadáa tí ó yé ẹ lọ sí YouTube wa Alihamid TV ní YouTube
Alihamid TV ẹ̀rí ní YouTube. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.